tó bá ti yá kó pè wọ́n. orúkọ ẹlẹ́kùnrin sà. Orúkọ mi ni Olúwaníṣọlá Ọláònípẹ̀kun tí gbogbo èèyàn mọ̀ sí Pariolodo. ẹ ká tẹ bẹ̀rẹ̀ báyìí eré ìtàgé báwo ló ṣe bẹ̀rẹ̀ kí ló sún dé díẹ̀. Orí ló mọ̀ lọ́rọ̀ eré ìtàgé fẹ́ dà o. Kì í ṣe látàtà jáde ìwé mẹ́fà. Iṣẹ́ ọwọ́ lọ ní ká lọ kọ́. Iṣẹ́ jórinmọ́rin wẹ́dà ni wọ́n pè lédè Ìgbò. À ń kọ́ ṣùgbọ́n gẹ́gẹ́ bíi pé láti primary school náà ti máa ń wò pé ká máa ṣe bíi bàbá Sàlá, ká máa wo bíi bàbá Mèrò, Ajímájàsán, àwọn bàbá Lolo, gbogbo àwọn ìṣe yẹn ó máa ń wé mi náà gan gbà. I like to be a comedian. So gbogbo ìgbà yẹn ṣá there is a man tó wà ládùúgbò wa ní Mushin den, à ń pè ní Ajọ́ngọ́lọ̀ tíátà ló ń jẹ́. Wọ́n ṣe kíní kan ládùúgbò mo wá lọ bá wọn, ó wá ní performance mi. Àwọn kékeré dẹ́n tẹ́ ìwé dẹ̀ ṣe ń ṣe comedy. Ó wá ní kí n máa wá sí ìyáṣà mo wá lọ pẹ̀lú ìyáṣà wọn. So bí mo ṣe kéré tó wọ́n máa kun kíní fún mi sí mú, màá máa ṣe bí mo mú fọ́ọ̀nì ṣá tí máa ń ṣe kárátà tó ní mí nì. So ó máa fi mí ṣe ọ̀rẹ́ nu ṣe rí ẹ̀ pé àríjẹ bí ọ̀rọ̀ bíi jíjẹ yẹn ṣá. So then bá tó yá kíní yẹn wọnú ẹ̀jẹ̀ lọ, à ń kọ́ṣẹ́ à ń ṣe, à ń kọ́ṣẹ́ à ń ṣe. So tó stage kan ọ̀rẹ́ mi kan náà ló tún mú mi lọ bá Ọbalẹ́ndé theatre group. Ọbalẹ́ndé theatre group àti máa dé ọ̀dọ̀ Ọbalẹ́ndé mo bá àtọ́lì níyì bọ̀dá ní tí wọ́n dolóògbé láìpẹ́. Àwọn wà ń bẹ Túndé Mọ́lá ojú wọn wà ń bẹ. Mímú náà ṣáàtì darapọ̀ mọ́ wọn tí mo bá wọn ṣe ń bẹ nìyẹn. Wọ́n wá rí pé bọ̀bọ́ yìí náà comedian no good. Wọ́n máa ń lò mí, a máa lọ ṣeré school. So gbogbo yẹn a máa ń ṣe. Wọ́n wá rí mi tó ń gbà tó bá yá wọ́n fẹ́ ṣe play kan ní Channel 10. Mo tẹ̀lé wọn lọ sí Channel 10 yẹn. Ni mo ṣe ọ̀rẹ́ bàbá Ọbalẹ́ndé nínú history. So lẹ́yìn ìgbà yẹn ṣá tí mo ti yẹn upgrade ṣá pàtó dé 1978 àpò ni mo ṣe àpò lọ sí Agége oko ọba. Náà kan wo ni mo kàn lọ já kàlẹ́ndà mo kọ 136 boys mo náà fẹ́ dá tíátà lẹ̀. So bákan òtẹ́ kan wà lẹ́gbẹ̀ẹ́ ilé wa mo wá máa ń ṣe eré tíátà ẹ̀ wá wò alálẹ́ yìí àwọn èèyàn máa ń wá kan máa wo kọ́mẹ́dì wa. So bọ̀ mo wá notice pé àwọn onítíátà wà lágége yẹn náà, àwọn tí mo bá ń bẹ̀ ọmọ Òdùà, ọmọ Ẹ̀dẹ́bẹ́dí, Adétáyọ̀, àwọn tó máa ń ṣe ìlú olóyè, then Adé Ades, àwọn tó máa ń pẹ̀lú Gbódòrógún, mo bá wọn yẹn lágége ni. So later mo wá ń lọ meeting wọn as a elder. Pàtó di 1983 no gbogbo èmi ní ìgbà tí mo wà lọ́dọ̀ Ọbalẹ́ndé yẹn mo bá wọn attend the location Bàbá Ògúndé, Ayé, Jáyèsínmi and Ẹ̀rọ̀pìntìnìyàn. Mo bá wọn lọ sí ẹfún ṣetán níwúrà àti bọ̀dá Àìṣò torí ẹ̀gbọ́n mi ni ọmọ the same place ní wà lábẹ́òkúta. Mo lọ sí ẹfún ṣetán níwúrà. Ó lórí pé mo tún yà bá wọn lọ sí Ìrèké Oníbùdó ní 1983 tí bàbá Akin Ògúngbè. Pàtí mo lọ gan mo ti rá àwọn ọmọọṣẹ́ dáadáa, ọmọọṣẹ́ bíi 9 ni mo kó lọ sí Ìrèké Oníbùdó láti lábẹ́òkúta ní bàbá Ògúngbè ní wọn níṣẹ́ yẹn. So mo tún 1987 mo tún bá bàbá Ògúngbè ṣe fíìmù sinimá kan tá a pè ní Àgbébọ̀ Adìyẹ, Ọláìyá Gbé wà ń bẹ. So gradually I get back to Lagos. Àwa wà pẹ̀lú wọn ní Mìíràn. Ìgbà yẹn a máa Mékì kí lórúkọ Ibo yìí kan náà wà tó máa ń kówó lẹ̀ fún artist, èlò ló ń gbé 2000 lẹ́kẹ̀lẹ́ 2 hours wa. A fún wa ní 2005 àti 2 hours. A fún wa ní 1005 àti 2 hours. So àwọn Mékì náà máa gbó fún àgbà yẹn tá a máa yaṣẹ́ fún wọn. So àwọn Ìlálùdé, Abìjà, Arákàngódò, Alápinni, àpọ̀ bàbá Ṣípa, Amẹ́nìṣá àti Àtọ́lì tí àwọn náà papọ̀ dáyé. Ẹ̀ẹ́dẹ̀jọ́, Lókólókó, gbogbo àjọ wà ní Mìíràn náà ni. Kó tó di pé mo tún sún sí Ìkòròdú ní 1991. Àti 1991 tí mo dé Ìkòròdú ni mo bá wọn ṣe ilé àgbéléwò kan tí a pè ní Ewu ń bẹ lóko lóńgẹ́. Ewu ń bẹ lóko lóńgẹ́ kí Ọlọ́run fọ̀run kẹ́ ọ̀gá wa tí wọ́n ní iṣẹ́ yẹn,
bàbá Dẹ́yìndé, èmi Thompson Spark Killer yìí ológì àpọ̀tàṣà tó wà nínú lóńgẹ́ yẹn ní 91. mídélè tá ń parí lóńgẹ́ náà látún bẹ̀rẹ̀ ìwà ẹ̀dá kan gbogbo. àwọn series làwọn yẹn, àwọn series, that's television series. àṣeyẹn náà àṣe káṣe máa wò ó, àṣe Thompson náà ṣe kan náà. So we try a lot. pé èmi náà ṣe sinimá, èmi náà ṣe àwọn sinimá Gbelegbo mi ló kàn jáde ṣá. àṣàdùpẹ́ fọlọ́run ṣá, gbogbo ẹ̀ pé àṣewà láyé torí orí ló mọ̀. ẹ jẹ́ ká padà báyìí. ẹni ìgbà tẹ́ bẹ̀rẹ̀ náà wò bí yín pé iṣẹ́ wẹ́dà ni wọ́n fẹ́ iṣẹ́ wẹ́dà yorin mọ́rin. ìgbà tẹ́ wá yà di tíátà kí ni nǹkan tán sọ àbí wọ́n kàn fi ń lẹ̀ pé ẹ jẹ́ ó sì nǹkan tó wù ú. Thank God pé by the time tí máa bẹ̀rẹ̀ iṣẹ́ kíkọ́ mi ní ìyá mọ́, mi ní bàbá mọ́, ẹ̀gbọ́n ni mò ń gbé pẹ̀lú. By the time tí máa bẹ̀rẹ̀ pé mo fẹ́ face tíátà fúlẹ̀, mo ti kọ́ṣẹ́ parí, mo ti gbàyànjá lórí iṣẹ́ tíátà. bọ́ ẹ fi jẹun bóyá káàtì káà náà gba ṣọ́ọ̀bù ká. mo gba ṣọ́ọ̀bù ṣùgbọ́n iṣẹ́ àdúgbò lẹ gbà sí. mo gbà sí ọgbà ní ọgbà Kẹjà, ọgbà Jayé ọgbà. mo ti gbogbo tí mo fi wà níbẹ̀ náà ju bí ọdún 2 lọ torí iṣẹ́ ò lọ déédéé, tíátà dẹ̀ ti wọ̀ mí lẹ́wù tó mo yá kúkú wò ó. eléyìí iṣẹ́ ìrégbè yìí ó dáa pé ó ní máa lọ fèsì wẹ́rẹ́ máa gbaṣẹ́ wẹ́dà yẹn mo lọ ọ̀rẹ́ kan tí máa ń pè tí máa ń gbà àjọ lọ ṣe máa dẹ́ gbàǹgbà mi tí màá ní kó lọ ṣe ìrẹ́. ó dáa pé mo ti mọ ọ̀nà ibi tí mo fẹ́ gbà gangan ṣe kọrí sí tíátà pátápátá finally. fún àwọn tó kọ́kọ́ ń kà nípa yín fúngbà àkọ́kọ́, fún àwọn tó kọ́kọ́ ń kà nípa yín fúngbà àkọ́kọ́ tí wọ́n ti láǹfààní àti kà yín dáadáa kọ́mọ̀ pé ibi tí wọ́n ti bí ni ibi wo náà ti bí agboolé wo náà ti bí ọmọlú wo ni. good ìyẹn kì í wà kó má lè fi tó ti ṣe. a bí mi nílùú Ẹ̀gbá, àti ìyá o àti bàbá Ẹ̀gbá làwọn méjèèjì. bàbá jẹ́ Ẹ̀gbá Ìgbórè, àwa lọ Bàmọ̀dé. ìyá jẹ́ Àgọ́ Òkò, àwọn Òkò ọmọbìnrin gùn. so àti ìyá àti bàbá ojú méjèèjì mi fúlẹ̀ Ẹ̀gbá ni, àmì indigene full original Ẹ̀gbá. Pariolodo táwọn èèyàn ń pè yín orúkọ tó wá gba ní gbogbo báyìí, báwo lórúkọ yẹn ti bẹ̀rẹ̀, gbogbo lórúkọ yẹn ti wá. Ibùdólá ni ọmọ nígbà wíwà tí mò ń kọ́ṣẹ́ nígbà yẹn tí mo ṣẹ̀ṣẹ̀ dẹ́kọ̀. oúnjẹ oko lèmi máa ń jẹ kí á jẹ bàbá tẹ́ bà mí yó. ṣùgbọ́n ìyàwó búrọ́dà mi tí mò ń gbé lọ́dẹ agolo mílíkì náà máa fi wọn gàrí pé kí n lọ tẹ̀bà. máa fa agolo mílíkì wọn gàrí fún mi pé kí n lọ tẹ̀bà. máa wá tẹ̀yìn ní yó. so ó wá tó stage kan mo wá sọ màmá mi ò tí kún gbẹ màmá mi ìyá ló ń jẹ mí lẹ́kọ̀ọ́ yóò ibi náà fi ń pa mí o. màmá mi wá ní kí n má wọrí, àwọn agbé gàrí á sì lè sìn máa tọ́jú ẹ̀ pa. so táwọn bá ti bu gàrí tí wọ́n fún mi máa yà lọ bo èyí tó pọ̀ tó lè tó mí jẹ, máa wá tẹ̀ báyà pọ̀ dáadáa kí tó máa yó mi. mi ì máa ìbọ̀bẹ̀ ṣẹlẹ̀ kéré tó máa bomi sí ó lè pọ̀. so àwọn one day tí ọkọ ìkan nínú àwọn ará tí a jọ ń gbé ní Mùṣín ó wá rí mi tí mo ti ń jẹ ẹ̀bà. ó kàn lọ pé ìyàwó bọ́dà mi wá níbi ìyá mọ́ríà ẹ wá wọ ọkọ ìyàwó yín, ọkọ ìyàwó kọ ẹ kí ló ṣe ẹ lọ wò lábẹ́ stem bùbí tó wà lẹ́yìn kùlẹ̀ tó máa bá mi mo ṣe dá ọ lé ẹ̀bà yìí ni. ó bá pariwo sókè ẹgbà àwọn ará àdúgbò ẹgbà àwọn ọkọ ìyàwó ti Pariolodo gàrí kan ẹ wá wo nǹkan yìí oníjẹ òṣì èébú yìí pọ̀ obìnrin gbẹ́ báyìí kó wájú mi. wọ́n wá ní ṣe ni mo jí gàrí lébù mú ni rárá. gbà tí ìyá fẹ́ pọ̀ mo wá jẹ́ pé extra gàrí tí màmá mi fún mi ni mo bùkún wọ́n sì sì gàrí yẹn lọ́wọ́ mi. wọ́n á rí pé mi gbọ́dọ̀ ṣe mistake èébú ni ta ni kò ṣe ní fáwo kò mọ̀ tó kó Pariolodo gàrí. àgàgà lọ sí ìgbà táwa school mo lọ gbé 10 position nígbà ẹgbẹ́ ló ń gbé 4 second kò ṣe ní gbé 10 kò jẹ́ pé yẹn kó kú ní Pariolodo gàrí. ìyẹn máa ń dùn mí gan-an. gbọ́ngbà tí mo wá fẹ́ bẹ̀rẹ̀ tíátà orúkọ wo ni mo lè máa jẹ́? bàbá Sàláwà, bàbá Mèrówà, Ajímájàsán, Gúdúgbẹ́, akọ̀ǹgbórúkọ orúkọ pápá ló lórúkọ yìí. èyí lè máa jẹ́ Ṣẹ́gun kó máa ṣe kọ́mẹ́dì. o lè pe rẹ̀ ń Sunday àbí mo ta wọn láti wọ orúkọ tó fọ́ ni. orúkọ tó fi ń bú mi yẹn jẹ́ kí n wò bóyá tí má tẹ̀ pera mi bẹ́ẹ̀ mo kọ̀kọ́ sọ pé Pariolodo
tó bá pè mí bẹ́ẹ̀ àwọn èèyàn á fi mí rẹ́rìn pa pé Pariolodo kẹ̀ wọ́n máa ń rẹ́rìn lọ́wọ́ ti gbórúkọ èmi ò ṣàwọ̀ rí i pé ó yá wẹ́rẹ́dẹ̀wẹ́rẹ́ bí Ọlọ́run ṣe ṣe àmì sórúkọ yẹn di òní nìyẹn èébú ló dọ̀rọ̀ ńlá èébú ló dorúkọ o. nígbà ìrìn àjò yín nídìí tíátà ìgbà lẹ́kọ̀ọ́ ṣe fíìmù tí tara yín jáde. mo gbọ́dọ̀ fi gbéraga sí mo ṣe jáde ní 1992 kí lórúkọ ẹ̀. ọ̀gẹ̀dẹ̀ dúdú mo ṣe kan bàbá ìyàwó tí mo ṣe yẹn Pasuma wà ń bẹ àṣẹ ní 95-49 yes Pasuma wà ń bẹ Alápẹ̀nẹ́ wà ń bẹ Bakasumo wà ń bẹ mo lè proud pé fíìmù yẹn ni first film tí wọ́n kọ́ ṣe àti ń bẹ sí tó ṣe ojú méjì mẹ́ta lọ I can proud it pé ayé ìgbà tó ṣe ọ̀rọ̀ bọ̀ la ṣe fíìmù yẹn tó ní bàbá ìyàwó. ní ẹ̀ ló ti pè é ní Solébọ̀ kí ló fa Solébọ̀ yẹn. Ṣọlá ló ń jẹ́ bẹ́ẹ̀ ṣe é mọ̀ pé Ṣọlá boy Ṣọlé boy kì í ṣe pé Ṣọlé bọ̀ Ṣọlé boy Ṣọlé boy ṣe wọn ló Pariolodo tó ń jẹ́ Ṣọlé boy ọmọ láàánú pẹ̀kún with kọ̀ǹpútà lóòrin wa o Pariolodo tó ń jẹ́ Ṣọlé boy ọmọ láàánú pẹ̀kún ẹ̀ Ṣọlé boy. so ìmúra yín nínú kọ́mẹ́dì yín báwo lẹ ṣe derive ẹ. pé oníkàlùkù ní dressing pattern ẹ so mo náà ti wò ó tí máa dé tèmi máa ń dé fẹlẹ àbò bíi etí ni wọn máa rí pé ó yàtọ̀ bí olótútù then ẹni tí mò ń imitate jù kì í ṣe Yorùbá comedian ẹni tí mò ń sìn jẹ tí mo wà òkọ́ṣe ẹ̀ tí pé mo lágbo yìí máa ṣe tẹ bá ń wo Indian film dáadáa torí mo láti máa wo Indian film táwọn jẹ ẹ máa rí nǹkan tó ń pè ní kẹ́síkò mùkúrẹ́yì bí ọlọ́tí ló máa ń ṣe kẹ́síkò nínú bó bá ń sọ̀rọ̀ ẹ̀ nígbọ́n tó ń sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀ nínú India ṣọwọ́rí pé kí wá kí èyí máa yí kẹ́kẹ́kẹ́ èyí bọ̀ èyí náà tí kì í máa ṣe èyí kò rí kì í jábọ̀ sí mi wọ́n máa ń da ọ̀rọ̀ pọ̀ ni tẹ bá ṣàkíyèsí mi náà ti máa sọ ẹjọ́ mo rẹ̀ yín yàgbé ṣòro kẹjọ tó máa bẹ́ẹ̀ ṣe pẹ́ tó bẹ́ẹ̀ ẹjọ́ tó lọ èmi náà máa di gbúdúgbúdú bó ṣe máa ń ṣe ṣògùn kan láì káràkítà. tẹ bá wẹ̀yìn tẹ rántí dáadáa gba olórúkọ yín búyọ láàrin àwọn ẹlẹgbẹ́ yín. 91 nínú eré ewu bẹ lóko ló ń gẹ yẹn ibẹ̀ ni mo ti ríra mi pé wọ́n ti ṣó ọ̀sẹ̀ kìíní ọ̀sẹ̀ kejì ọ̀sẹ̀ kẹta mo máa ń ṣe lọ́sọ́jọ́ta lọ́dọ̀ àwọn èèyàn mi torí mo ti wakọ̀ rí náà pé kí n tàn ṣe lọ́sọ́jọ́ta lọ́dọ̀ àbá jìlò alátìlẹyìn kí n kàn lọ́ bá wọn ṣe tí mo fọ̀dẹ̀ bọ́lẹ̀ nínú mọ́tò mo bá sọ pé àwọn èèyàn bá ń pariwo èmi wọn pé ta ló ń pariwo lé so any word tí má ti sọ nínú program tí wọ́n bá máa rí mi òun orúkọ náà máa fi pè mí ilẹ̀ òkè ṣọ́bọ́lọ́ ilẹ̀ òkè ṣọ́bọ́lọ́ kí ló ń tọ́ báyìí wọ́ ẹ̀ wọ́n ṣàbọ̀ bá mi ẹ wo ní ẹlẹ́wọ̀n lè ń ṣe méré nìyẹn wọ́n bá tọ̀ mí èmi rò pé bóyá mo ṣe mo sá sáwọ ní gáràjì yẹn mo sá sáwọ bí ọ́fíìsì wọn làwọn ọmọ oníwọ̀n tẹ ìwé ló ṣẹlẹ̀ wá kó ló ṣe wọn yẹn ti fẹ́ máa lù mí pé ẹ fi lẹ̀ bá bọ́bọ́ yìí ní ìbàdí wa ní kọ́kọ́ bẹ́ẹ̀ Pariolodo ní bọ̀sí Pariolodo yẹn ló ti sáǹdì rẹpẹtẹ náà bọ́bọ́ yìí ìyàn látìlẹ́yìn ó yá kí ló ṣẹlẹ̀ ẹ wo ẹ mọ́ ni a máa wo láti wo fíìmù ẹ a máa wo ní tẹlifíṣàn ókè wọn yẹn sáré tì mí ọ́fíìsì kí n jáde mi lè jáde èrò ti kún ìta wọn jẹ́ ń jáde wọn ní àgbẹ̀dọ̀ kí n bọ́ta kí ni mo ṣe wọn kàn fẹ́ rí mi wọn fẹ́ mú mi kí n kàn kí wọn àwọn onímọ̀tò wa dẹ̀ kó fún wọn máa ní kí n bọ́ta kí n máa náwó kí n máa bọ̀ lọ́wọ́ kó àwọn náà wọn rescue mi wọ mọ́tò Ìkòròdú àwọn mọ́tò Ìkòròdú yẹn bàtí máa wọ mọ́tò Ìkòròdú wọn pariwo lémi lẹ́nu òtẹ́ẹ̀lì ní mọ́tò ẹ̀ àwọn onímọ̀tò náà tó wọ̀ pé ta lè lé ìgbà tó fẹ́ wọlé wọn fẹ́ máa sọ sásẹ́yìn ìpàdé wa pa ọ̀pọ̀ tó máa ti fíìmù yìí nìyẹn tí máa tún bọ́ọ̀lù Ìkòròdú gàràjì báyìí wọn tún rí sàlámù so mo feel embarrassed gan pé kí lè lè tó àṣogolódé orúkọ bá ti dé so 91 yẹn ni mo ríra mi. ọdún lẹ́kọ̀ọ́ gbowó èrè lẹ́gbà ọ̀pẹ gbowó gidi. pé wọ́n fún mi lówó gidi. ọkọ̀ fún mi lówó gidi. pé mo ya fíìmù wọ́n fún mi lówó gidi. bẹ́ẹ̀ni. ọdún yẹn náà bí i 90. ok sọ pé bóyá mo gba owó tó wọ́n pè mí sí location mo dẹ̀ adá pé lálùpọ̀ láti lọ ya iṣẹ́ yẹn ẹni yẹn ya iṣẹ́ yẹn tó bí 4 wọn mo máa gba àpapọ̀ owó ṣá máa yìnbà tó 60 bóyá 10 kílẹ̀ fún náà sí. mo fi sí a fi jẹun ni adẹ̀rẹ̀ aṣọ mo ra aṣọ sọ́run mo ra bàtà mo lè àfi tó kù jẹun kò tó ṣe nǹkan kan ṣùgbọ́n bàtí mo bẹ̀rẹ̀ MC ni mo mọ̀ pé ń ṣe nǹkan rí ìgbà 30 ìgbà 50 ìgbà 40 ìgbà 100 so kí n lè rówó wẹ́rẹ́. abáníká wo ṣe àìpé iṣẹ́ MC pé yín ju iṣẹ́ tíátà lọ nìyẹn. ẹ mọ̀ pé inú tíátà náà lẹ́mc ti jáde ṣùgbọ́n ibi tí mo ti ń rọ́wọ́ sí sẹ́nu jù
ibi MC yìí ni tó dá bá lọ sí tíátà náà tó ń bá bẹ̀ẹ́ pé iṣẹ́ tó fẹ́ bá wọn ṣe sin mẹ́wàá ni sin mélòó kan ni wọ́n bẹ̀bẹ̀ sí 50,000 ó máa wà ní location fún bí ọ̀sẹ̀ kan 50,000 gan á ti fẹ́ fi ìdílé lẹ̀ kó tó kò ní location bẹ́ẹ̀ náà bọ́ọ̀sì máa tó àlàálà ìyá àfilẹ̀ ó ti pẹ́ gan ìwọ náà wọ́n ti mọ̀ ẹ́ náà nọ́ọ̀mà náà mọ̀ owó ayé ni wọ́n náà ṣe nọ́ọ̀mà fún bẹ́ẹ̀ so MC ní ti máa gba MC mo ti gbó ní 300 mo ti gbó 200 address mo ti gbó 50 rí n bá gba àsìmọ́ ìbò lówó ṣe lè kéré tó ó ṣe fèsì mo máa tó rí nǹkan lọ́hùn ìjọ kan ṣo dẹ̀ nìyẹn láti bá gbaṣẹ́ 50,000 ní èdè tí mo tó lọ tí mo tó rí nǹkan púpọ̀ ṣe ti rí pé MC yẹn pé so. wọ́n ní àwọn tẹjọ́ ń ṣe tíátà àwọn olè jẹ́ ọ̀rẹ́ jẹ́ pé àwọn èèyàn mi làwọn eléyìí mọ̀lẹ́mí lélẹ́yìí. gbogbo wọn náà ni mọ̀lẹ́mí kò sí tí ò ṣe mọ̀lẹ́mí ṣùgbọ́n àwọn kan wà tó yẹ pé ọtí ń bá a bá ọ̀bọ̀ ti pẹ́ irú igi ọláìyá ìdí méjì alápinni abìjà ọ̀pọ̀ náà bẹ́ẹ̀ tó yẹ pé àwọn ilé àtijọ́ wà tipẹ́tipẹ́ àwọn Thompson kò Ṣòkòtì àtijọ́ fọwọ́fọlọ́run Spike the Great àwọn yẹn àtijọ́ wà tipẹ́tipẹ́ Lanko brother mi ni we are from the same place Abẹ́òkúta ni dẹjọ́ blood mi ni tó yẹ pé in fact kọ́nà bá mi ṣàforíjì fún ikú ẹ̀ touch mi o kò ń fi mí sílẹ̀ the only thing tí mo ní nígbà bọ̀bọ̀ yẹn ni pé tí máa broke tí máa ń pe gbogbo àwọn ọmọ star tó wà lóde sí wọ́n máa ti rí orúkọ mi true caller wọn ní gbé ó lè jẹ́ pé ọ̀nà àgbẹ̀ sà wọ́n ń yaṣẹ́ lọ́wọ́ wọ́n máa pè é parí wọn ní pèyàn so àwọn ọmọ yẹn ṣùgbọ́n nínú wọn ètò ẹ pé tí n bá pè pé mo broke tó wọ́n á gbàgbé send account number tí mo gbàdúrà fún kò ní kú nǹkan kò dẹ̀ ní Ibrahim Shatta kò sígbà tí mo pé mo bá broke báyìí ó lè ní ẹ fún mi ṣẹ́jú báyìí tó máa send owó sí mi Ṣẹ́gun Ògúngbè ọmọ ẹ̀gbọ́n mi ni àfi kí o bá rí kọ́ mi ni ò ní ṣe fún mi kọ́ ló bá mi ṣàforíjì fún Dẹ̀jọ́ inú kò sí Dẹ̀jọ́ wá ní ṣó lè bọ ẹ̀gbọ́n mọ́tẹ́ ẹ̀gbọ́n ẹ send account ẹ fún mi ní 1 hour ó máa send ẹ̀kọ́ sí mi àwọn tí mo dárúkọ wọ́n ṣe fún mi Lizzy Anjorin popsi ló máa ń pè mí àfi tí wọ́n bá gbé fóònù fún ni ò ní attend sí mi. ẹ wá ní ká wò dáadáa ṣé ǹjẹ́ kábàámọ̀ pé ẹ ti jà sí di tíátà. mi ì lè kábàámọ̀ torí mi ì ní rònú torí ká ní mi ṣe tíátà máa ti kú bọ̀dí torí pé mò ń ṣe tíátà yẹn gbogbo nǹkan ò kí ń jọ mí lójú tí n bá rí nǹkan ìṣòro mi ò kí ń gbé sáyà ó máa dàbí dírámà lójú mi so mi kì í ní ìgbà tí bíráàbí nǹkan tó ṣẹlẹ̀ lẹ́ni so mo gbà pé kádàrá nìkan àbá ti kọ́ ni tá a ti kú tá a bá ti kú ìrètí ṣì wà so gbogbo àwọn tí mo ta sí kan ẹ̀bùn mi tán dá mi lóhùn mi rí wọn bí ẹni tó mi rí bí ẹ̀ṣẹ̀ o Ọlọ́run ò kọ́ mi sọ́dọ̀ wọn ni ṣebí mo rí náwọn fans tọ́mọ náà ṣe Pariolodo nìyẹn orí Facebook làwọn ti rí mi ok ẹ send account number yín kí n fún yín ní nǹkan àwọn àdẹ send nǹkan sí mi tí mi mọ̀ wọ́ọ̀rì fans ọ̀n ṣe yẹn bẹ́ẹ̀ so ẹ wo. a ti gbọ́ pé wọ́n náà ń ṣòṣèlú pé olóṣèlú kan lè ń tẹ̀lé mi ò fẹ́ kó wá látẹnu ara yín kó a ti gbọ́ mo fẹ́ kó wá látẹnu ara yín. mi lè deny ní nǹkan bíi 10 years ago mi ò ready láti ṣe òṣèlú simply because mi mọ party tí mo fẹ́ tẹ̀lé bọ́ nígbà tí ọ̀rẹ́ mi kan máa ń jẹ́ kí n mọ̀ yín pé ṣé mi lè máa ṣe APC mú I don't know anybody from APC pé mi fẹ́ follow àdé pé tí wọn ò ní recognize mi ó ní kí n máa ó lè APC tẹ̀ máa pé okay jẹ́ ká try o mo á rí ìṣesí bàbá tó ń gbé gbogbo wọn wọlé yìí aṣáájú bọ́lá Tinubu mo á rí bàbá yẹn pé Ọlọ́run bàbá yẹn bíi màláìkà sínú ẹgbẹ́ yẹn torí mo ṣàkíyèsí kankan tí mo fi láìkì bàbá yẹn mo sọ̀rọ̀ lásán mi jẹ́ owó ẹ̀rí o kò fún mi lówó rí o mi ì gbowó lọ́wọ́ ẹ̀rí o mi ì lọ́ba rí o ṣùgbọ́n mo láìkì ẹ̀ǹdẹ̀kan nìkan pé bàbá yẹn ó jẹ́ olùlànà ẹ ríran wò wọ́n ṣe ìgbà tán jẹ gómìnà lẹ́kìtì tí APC wọlé kò síbi tí APC ti wọlé tí bàbá yóò nípìn bẹ́ẹ̀ ẹ wo Èkó ńgbà tóun ṣe jọ ọdún mẹ́jọ tó ṣe ẹ wò ó ṣe yè ó gbélé kí lórúkọ Fáṣọlá yẹn náà tún ṣe bẹ́ẹ̀ Mábòdé náà tún ṣe gbogbo àwọn tó fi síbẹ̀ náà ṣe dáadáa ẹ wo Sanwó-Olú yìí náà wọn ò tí ń gbìyànjú
president tó tí bàbá yẹn bá lóun lọ sí president náà bá jẹ́ kó lọ ọmọ Yorùbá tí ò bá support ẹ̀ wọ́n ń ṣèyàn gidi ẹ jẹ́ ká tẹ̀lé kí bàbá yẹn náà lọ Ọbásanjọ́ ti lọ ẹni tá a tún gbójúlé lélẹ́yìí sí ní Yorùbá ẹ má jẹ́ ká fi tẹ̀kún mi ì torí owó ṣùgbọ́n I just see the man gẹ́gẹ́ bí ìmọ́lẹ̀ fọmọ Yorùbá ká tẹ̀lé kí bàbá yẹn ká fún ní support kó lọ kó gbìyànjú ẹ̀ wò mo dẹ̀ wá sọ pé ẹni tó ń fi ọpọlọ tó fi ń tó àwọn èèyàn síbẹ̀ tó náà rí ṣe tó bá dé you do something for us so ẹni tí mo support yẹn Jagaba Bọ́lá Ahmed Tinubu ẹ jẹ́ kó ó ti kan Yorùbá ẹ jẹ́ kí bàbá yìí ẹ jẹ́ kí wọ́n tẹ̀ gbé fún ẹ jẹ́ ṣe é mu ẹ jẹ́ ká ṣe wò kó ṣe wò àwọn kan ṣáà ti ṣe káàkiri bí wọ́n bá dé ẹ jẹ́ kó náà lọ gbìyànjú I support him 100 support ni mo fún mi torí owó kọ́ mo ṣe sọ̀rọ̀ yìí mo ń sọ̀rọ̀ my behalf pé tó bá dé bẹ́ẹ̀ mo sọ pé bí mi ò jẹ́ ọmọ mi á jẹ́ ń bẹ̀ tó I know this man kì í ṣe torí owó àwọn nǹkan tó máa ṣe ètò tó máa ṣe Yorùbá máa gbádùn so and I wish him the best of luck. so tí wọ́n ní káwọ́ báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí kí ló ń ṣẹlẹ̀ sí Pariolodo in terms of iṣẹ́ yín in terms of ìgbésí ayé. àìsàn tó ń ṣe oníkálukú ọ̀tọ̀ ọ̀la àwọn kan lárùn kíndìnrín àwọn kan lẹ́dọ̀ tó yẹ pé wọ́n polówó bá àwọn kan dáwó fún wọn èmi ò ní gbogbo àìsàn yẹn ò kọ́ lọ àwọn tó dẹ̀ ní kọ́ ló bá mi gbà wọ́n là ó kọ́ ló bá mi wò wọ́n sàn àìsàn tèmi ní mi gbọ́dọ̀ parọ́ ara mi ọ̀rọ̀ àìsàn mi ni owó because I didn't have money mo dẹ̀ bímọ mi dẹ̀ fẹ́ káwọn ọmọ mi suffer ìtúndọ̀ university wa nínú ọ̀zọ̀ PMC yìí náà ni mo ṣe kíni ni mo fi manage pé mo fẹ́ káwọn ọmọ mi ìyá tí mo jẹ́ mi fẹ́ káwọn ọmọ mi jẹ́ so but irú àwọn tí mo ní mo mọ àwọn èèyàn kàn support mi they don't do ká ní àwọn èèyàn tí mo mọ̀ ká ló fún mi support ni Pariolodo kí ló fẹ́ kí ló need mi ò ń ṣe onínàkúnà mi ò ń ṣe beer drunker mo ń mú bọ̀ tí mi ń ṣe ẹni pé ẹ lọ bá ń bẹ̀yìn o ti máa mú takìtì mi ń kó bẹ̀yìn àdó sọ gbogbo àwọn kan wà tí mo sá fún ṣùgbọ́n ìlọsíwájú bọ́n ọmọ mi ò ṣe ní jìyà mímí náà ṣe máa wà òkè gbogbo nǹkan tí mi ń lé nìyẹn so I need the support of my people àwọn fans mi kí wọ́n pè mí kán béèrè pé kí ni ìrànlọ́wọ́ tó bá lè ṣe fún mi wọ́n bá lẹ́mísì kan pè mí sí wọ́n ní ẹni entertainment kan pè mí so mi ì lè ṣe bíríkìlà mi ì lè ṣe kápẹ́ńtà mọ́ mọ́tò mi ì lè wá mọ́ wẹ́dà iná mi ì lè ṣe mọ́ ṣùgbọ́n sọ̀rọ̀ yìí torí mo ṣe lọ ń sọ̀rọ̀ lórí àwọn rédíò kankan káyé lè mọ̀ pé mo ṣe wá so I need the support of my fans ìtàn bá lè fi ìrànlọ́wọ́ kan ṣe fún mi God Almighty bless them.